jẹ́. Ẹ ká gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀. Ẹ ká gbé síbẹ̀. Ẹ ká gbé sẹ́gbẹ̀ẹ́ bí o máa kọ́ àwọn ọmọ rẹ̀. Àyọ̀sọ́dínkù wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Alájàgbé wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. Àlùjánnà ni kò fi wá sí. Iṣẹ́ rere yìí lẹ́gbẹ́ yá lóṣù. Ọ̀dọ́ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. Báyìí máa. Kọ́ wálẹ̀ bàbá ìmọ̀mọ́ àgbà tí wọ́n sílẹ̀ tọ́lọ́ lọ yìí ọlọ́run kọ́ mọ́sá ìbáwá kẹwọn. Àmín. Àkọ́wá bẹ́ẹ̀. Àmọ́sọ́dọ̀ bàbá wa His Royal Majesty. Naam. Imperial Majesty. Bàbá wa Olugbon of Orile-Igbon land. Bàbá tiẹ̀ mọ gbogbo nǹkan pè. Àṣà lè pè é yóò dá bàbá. Kábíyèsí o. Bàbá wa bá wa sọ̀rọ̀. Ẹ lọ́kàn jẹ́ kí a wà ní ìfarabalẹ̀. Ẹ lẹ́ o, mo kí gbogbo lé nílé lóko. A jẹ kú nítorí pé bàbá jẹ́ bàbá tí wọ́n gbèsè, wọ́n jẹ́ ẹni tó fi ara jì àtọkàn fún Ọlọ́run. Òun nípa bẹ́ẹ̀ lèmi kan fi wá wò pé sí bí mo ṣe lè wò tó bọ́nà mi ṣe pọ̀ tó mo gbọ́dọ̀ débi. Owó ọjọ́ kan á fi ilé ayé lẹ̀ o. Ṣùgbọ́n lágbára Ọlọ́run, ohun rere, ohun tó dà lọ lówó ayé ká mọ́ wa lọ́wọ́. Bàbá ti lọ, wọ́n ti ṣe tiwọn o. Gbogbo ẹ̀ṣẹ̀ wọn Elédùà á foríjì wọ́n. Ìbà Abẹ́gúndé ó jẹ́ ọ̀kan lára àwọn ọba tí wọ́n wà pẹ̀lú mi tí mo nífẹ̀ẹ́ sí gangan. Ọ̀nà mi máa ń pọ̀ ṣùgbọ́n kò rí ṣerú nǹkan tó ṣẹlẹ̀ yìí kí n má débi. Owó á tán o, ọlá á tán, gbogbo nǹkan àlùmọ́nì ayé á tán. Wọ́n Elédùà ọkàn wa ló ń wò ó. Ẹ jẹ́ máa ṣe rere. Ipò àgbàláwa o. Bá a ṣe wà nípò àgbà yìí, àbáwọ̀ tuntun, àbáwọ̀ sí. Ẹ jẹ́ máa mọ̀ pé orí ọ̀fẹ́ Ọlọ́run ni gbogbo wa ń jẹ nílé ayé. Àtọba, àtọmọ, àtìjòyè. Láìsí orí ọ̀fẹ́ Elédùà, asán ni wá. Àánú la rí gbà o. Ó sì tọ́jú mọ́ mi yàtọ̀ sí gbogbo ìdá ìjókòó. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo fi ló mi yàtọ̀ tẹ́ fi sọ pé kábíyèsí, ṣùgbọ́n kábíyèsí kan wà tó ju kábíyèsí lọ o. Òní Elédùà. Àánú ni mo rí bá mo fi wà lórí ìtẹ́ o. Tí gbogbo wa bá ń wo pé ipòkípò tó bá wà, àánú lórí gbà ló fi wà bẹ́ẹ̀. Ẹ máa wọjú àti sun. Arẹsà apá ó ti lo 30 years inú jẹ́ tí lo 8 years lọ báyìí. Torí ẹni màá rò pé arẹsà apá wà wọ kábíyèsí máa ní àwọn ọ̀gá mi ní ẹ̀yin náà bọ́ síwájú. A ní olúmọ rárá ẹ̀ṣá ìjẹ́ débi náà ti lo 30 years náà ká tó máa wọlé. Máa dẹ̀ lò jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mo fẹ́ sọ fún yín lénìí, mo fẹ́ fi àkókò yìí sọ fún yín. Ẹni ọba kọba tó bá wà ní ipò, ẹjẹ́ àtẹ̀jẹ́jẹ́ torí orí ọ̀fẹ́ Ọlọ́run la fi wà nípò. Àánú la rí gbà. Lágbára kankan. Elédùà ló lágbára lọ́wọ́ o. Ọlọ́run ló lágbára lọ́wọ́ o. Ìgbà kan wà, a ní àwọn
olórí orílẹ̀-èdè yìí kan bíi Abacha wọ́n lu agbára bó ṣe wù wọ́n ṣùgbọ́n ó dájọ́ ọkú fún àwọn kan ṣe mọ̀ pé ibi ìjọ yẹn ni mo mọ̀ pé ẹ̀rọ Ọlọ́run bá mi Abacha dájọ́ lórí Mustapha wa rí mi jọkọ̀ l'Abuja ó ní mo ní kí ló dé ẹ dájọ́ ọkú fún àwọn èèyàn igbákejì Abacha General Diya àtàwọn míì kí wọ́n tó wá ọjọ́ tó àárọ̀ ọjọ́ tó wá sọ pé kí wọ́n gbé wọn lọ sí Kánò kí wọ́n lọ tì wọ́n má gbà á wọ́n dẹ̀ pa wọ́n kí wọ́n tó dé airport Ọlọ́run ti gba Abacha tó rán yàn ṣẹ́. Àwọn ẹni tí wọ́n wá fẹ́ pa àti ẹni tó fẹ́ pa àwọn gbogbo wọn bá bú sẹ́kún. Head of state sọ àárọ̀ ìyá ṣìírí tó dúró dáadáa ṣùgbọ́n láti Àbújá débi tí wọ́n ti gbé wọn lọ pa Ọlọ́run sọ pé ikú ò tọ́ sí wọn o ìwọ tó pàṣẹ gan-an ikú tọ́ sí. Ẹ jọ̀ọ́ mo fi àkókò yìí rọ̀ wá ẹja máa wọ bí àti sùn àtọmọdé àtàgbà àtọba àtìjòyè gbogbo owó jí nǹkan ìkẹfún Ọlọ́run lọ́jọ́ iwájú lọ́jọ́ kẹ́yìn nítorí bẹ́ẹ̀ ẹja máa ṣe dáadáa rodere sí ọmọ ẹnìkejì ẹ o torí Ọlọ́run wò wá torí bàbá wa láṣẹ wà mí wọ́n bàbá dáadáa ni ó kéwú dáadáa ó gbọ́lọ́gbọ́ dáadáa ó fi ìwà rere sílẹ̀ wọ́n ti papòdà báyìí nítorí pé ìgbà tó tó àkókò elédùà ó sọ pé yá máa bọ̀ Ọlọ́run ọba tó jẹ́ pé a ó sùn òun náà ló máa jí wa o ṣùgbọ́n pẹ̀lú ìwà èèyàn mi á sùn á ní rárá àti ojú ohun bóyá máa bọ̀ wá bá mi. Ẹ jọ̀ọ́ mo fi àkókò rọ gbogbo wa ẹ̀yà gbè wá o àlàáfíà tó wa a ò ní rí bàdújẹ́ a ò ní rí dààmú Nàìjíríà á tù wá lára Ọlọ́run bá wa kó sí gbogbo àwọn tó jẹ́ aṣíwájú wa gbogbo nǹkan tó le gbogbo ẹ̀ bọ̀ wá dẹ̀rọ̀ lágbára Elédùmarè gbogbo ẹ̀sìn ni àwa ń ṣe o àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì táwọn onífá náà bá wá náà bọ̀ torí pé gbogbo wa ń kọ Elédùmarè à ń pè. Mo máa ń gbàdúrà fáwọn kan máa ń sọ pé a máa ń sọ pé Olúwa ọba létí gbòǹgbàròyé ọba tí gbogbo ayé ti ọwọ́ rẹ̀ gba àṣẹ oṣù ayé kan tọwọ́ ẹ̀ gbàṣẹ o ajé ayé tí ọwọ́ rẹ̀ gba àṣẹ àti oníṣègùn àti oníṣègùn àti babaláwo àti mùsùlùmí gbọ́n ẹja ṣe ní ọ̀nà tó tọ́ ọ̀nà tó yẹ ẹja fi ìbẹ̀rù Elédùà sí Ọlọ́run wà pẹ̀lú wa o gbogbo àwọn ọmọ tí bàbá fi sílẹ̀ mo gbà ládùúà Ọlọ́run tẹ ẹnìkọ̀ọ̀kan sí lágbára Ọlọ́run gbogbo àwọn èèyàn tí bàbá fi sílẹ̀ wọ́n á dàgbà wọ́n á dògbó wọ́n á fèrè kì í jókòó Ọlọ́run wà ní fìkan gbà kan lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ìbá Bẹ́gúndé Ọlọ́run ní fi gbà láfíà yín o kò ní fi gba ìmọ̀ yín o bó bẹ́ẹ̀ ṣe ń dàgbà nínú ẹ̀mí nínú ara lágbára Ọlọ́run gbogbo ibi tẹ́ fi ìjọba lé lórí ó máa tù yín lára gbogbo àtàwà níbí báyìí ara tù wá o Ọlọ́run àdé bàbá tẹ́ bàbá wa sáfẹ́fẹ́ rere
gbogbo ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run dáríjì wọn. Àwa náà gbogbo ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run dáríjì wọn. Ẹ ṣé gan ni, God bless you all. Thank you very much. Àtẹ̀wọ́n ọdún bá díẹ̀ sí ẹ̀kẹ́lẹ́. Látàrí tó pé ara tó pé ní pé akí bàbá wa. Àwọn sọ kékeré ó ní àrẹ̀sà àbí ìrẹsà jẹ́ wọ́n pè ní. Ara ìsọkúsọ ó lọ kọ́ bó ṣe máa tẹ̀lé láì. Ó ṣe jẹ́jẹ́ bó ṣe máa tẹ̀lé. Ẹ máa rí ọ. Ó gbọ́dọ̀.